Well, you can say you
àbí ká máa kọrin lọ́kọ́ máa náwó wọ́n tí a ti bẹ̀rẹ̀ tó wálé wálé ní ìṣe wálé 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 àṣẹ orí iṣẹ́. wọ́n ní òfò òun ní iye kọjá. orí ìdánilẹ́mọ̀ àṣà tó ń bọ̀ wọ́n. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.